fúnra rẹ̀ àwọn àyí tó ti ṣe nígbà tí ń bẹ láyé àwọn náà lókùn tí ó máa bá o gbogbo fìdáhùn tá a wá ṣe yìí ọlọ́mọba mú dáadáa rẹ̀ bá òròpọ̀ ẹ̀ ṣàmìyàn dáadáa rẹ̀ nígbà tí fìdáhùn yẹn ń lọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọlé Alhaji inshallah Abdulateef Adédìméjì àbí mo kí ẹ púpọ̀ akú aráfẹ́ra kù akú ìyá tipátipá ìsani tí fẹ́ kú o òjijì náà lè jẹ́ o ìgbà tí mo láǹfààní àti lọ sí hospital pẹ̀lú Ògògó tí ẹ̀yà Alhaji Taiwo Hassan Ogogo wà lórí bẹ́ẹ̀dì báyìí bí mo ṣe wọlé ní Alifulani ọ̀rẹ́ dìde wọ́n jókòó àìmọye ọ̀rọ̀ Ògògó fẹ́ sọ àwọn kò ságbára tó fi sọ̀rọ̀ abẹ́ sọ̀rọ̀ ń gbà mí báyìí akasọ̀wọ́ báyìí ẹ̀mí wa tá ń lò láyé yìí ìrìn ìríra ìsọ̀rọ̀ ó nígbà tí ó pin ọ̀rọ̀ ẹlòmíì ni ó kọ́kọ́ tán kẹ́mi rẹ̀ tó bọ́ ó lè sí kìfà ìmọ̀ye ọdún kò sì ní sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ti kú ọ̀rọ̀ rẹ̀ ti pé ọ̀rọ̀ ti kú ẹ̀mí ó kàn tí ì bọ́ ni irin ẹlòmíì ni ó kọ́kọ́ tán ó ṣe wò kó travel all over the world tó níjọ́ tí ìrìn rẹ̀ bá pé níjọ́ ìlà mọ̀ sọ pé Ọlọ́run dá jókòó ó lè sọ̀rọ̀ ẹ̀mí ò ní tí ì bọ́ o ọdún mẹ́ta ó lè wà lórí stroke